kó má gbọ́dọ̀ bàjẹ́ torí kò sí ibòmíràn tí a lè lọ àjò lè dàbí ilé ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan gbé kémi gbé. ó yẹ kájọ ṣàṣàrò ló dára ká finú inú ká fikùn lukùn kí nàìjíríà kó lè tẹ̀síwájú ogun ọ̀tẹ̀ yìí ti tó ká gbàgbé ìjà ẹlẹ́yàmẹ̀yà haúsá ìgbò pẹ̀lú yorùbá ṣe láṣàjọjì ìjà òmìnira ni a tún bára wa jà èdìrẹ ogun èṣù yìí gbé kájọ gbé ó yẹ kájọ gbé. Kémi gbé. Ó yẹ kájọ gbé Yésù. Kémi gbé. Nàìjíríà yìí tí gbogbo wa ní kó má gbọ́dọ̀ bàjẹ́ torí kò sí ibòmíràn tí a lè lọ àjò lè dàbí ilé ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan gbé kémi gbé. ọmọ ìyá kan náà ṣàlàjẹ́ ìjà lóde torí lòwe. nípa ọ̀rọ̀ òṣèlú wa èyí ló kó bá gbogbo wa o ló kó bá ọrọ̀ ajé wa. torí kò má lè ṣe kí ìjà máa wà ìjà bá dìde ó ká parí ẹnu yẹ. torí àwọn ọmọ wa tí ń bọ̀ lẹ́yìn kí la fẹ́ sọ pé àgbélé ayé ṣe gbé kájọ gbé ó yá kájọ gbé. ó yẹ o. Kémi gbé. Ó yá kájọ gbé. ó ti yá sẹ́. Kémi gbé. Nàìjíríà yìí tí gbogbo wa ní kó má gbọ́dọ̀ bàjẹ́ torí kò sí ibòmíràn tí a lè lọ àjò lè dàbí ilé ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan gbé kémi gbé. Yes, sir. How about come, my brothers and sisters. All that you I don't care attitude no be amo. You say which one concern you? Make you think the thing well. Because Andrew will check out see they here. So make I tell you whether you be Yoruba, Hausa or Igbo, all na the same 10 and 10 pairs. Now him make we go join hands together, make we country better. No say I no tell you. Yes, sir. Samarin Nigeria, Mudaga Nigeria, Yamata Nigeria, Mudaga Nigeria, Muhata Hanumu, Mudaga Nigeria, Nigeria, Namune, Nigeria, Namune. Come make we lift am o. Lift, make a lift. Come make we lift Nigeria up. Lift, make a lift. This Nigeria now we own. Making up Africa. No place where be like our home. Home, sweet home. Make we join hand and think alike. Lift, make a lift. America plus Germany, France plus Britain. Yeah, shebi we know, then they suffer before. Sincerity plus hard work, now it make them be the best today. Everybody want become citizen, brothers and sisters, make we no give up. If today bitter, tomorrow go dey better. If today bitter, tomorrow go dey better. Na true at the top, Na true at the top. come make we lift am o.
make I live. This Nigeria na we own. Make e no pafuka. Ó dẹ̀ dá mi dá. Wàhálà kò gbọ́dọ̀ bàjẹ́. Láíláí fàbàdà. Ọlọ́run ní jẹ́ ara ẹ̀dá. Nàìjíríà yìí tí a ní tí gbogbo wa ni kò gbọ́dọ̀ bàjẹ́ kò sì ní bàjẹ́ láíláí fàbàdà lágbára Ọlọ́run ọba mi aláwòrábí kákàkiri gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì iléeṣẹ́ rédíò tún gba 100.9 FM tó bá fẹ́ dé láti kí n pé ẹ kú ojúmọ́ mọ́ ọ̀dẹ̀ ọ̀dùn bí adẹ̀kú bójú ọjọ́ ṣe ń bó ṣe rí tó ń dàbí pé ṣó fẹ́ rọ̀ ni ṣó fẹ́ ọ̀rá ń fẹ́ tútù bíi ti Nàìjíríà làwọn mi ní fi wélu mi Nàìjíríà yìí ní ìlú tèmi yes this Nigeria na we own. Ẹ wo ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ ni ọ̀rọ̀ tó lọ lètò tó ń bá afẹ́fẹ́ wọ̀yájà lọ́wọ́ ẹ mọ̀ pé tá a bá ti parí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ti alákọ̀ọ́kọ́ àti ti ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ tó ń lọ the trending issues ni a tún máa ń gbé yẹ̀wò àwọn ṣúnlá látọ́kọ́ wá láti ilẹ̀ Germany èmi ló lò tún ní olùgbòfò ní àárọ̀ tóní ní a tún máa ń gbé yẹ̀wò ẹtùn mọ́tò láti dàyà ọjọ́ ìní báyìí àyájọ́ Tuesday àtàyájọ́ ìní ẹ̀wọ̀n aláǹfààní láti pàdé mi àti contracted husband mi ní orí ètò ọ̀rọ̀ tó ń lọ ẹ̀yin tẹ́ ń wò pé ó tó Thursday méjì kan tẹ́ rí wa pọ̀ kó má lè dá màlájọ́ bá lọ Ọlọ́run ṣàánú wa kó ṣàánú ẹ̀yin náà. Orúkọ tèmi ò yípadà Olúwaṣeun fún mi Ajíbọ́sẹ̀ lèmi jẹ̀bi amákin ìnákọ́ná ìnágèjì àbí bágèjì àbí ó dà èmi á máa sọ fún pé mi ò ní fi ọwọ́ òsì tẹ̀ ń wò yìí báyìí láíláíláyé ń bì ọwọ́ òsì yẹn mi ní fi júwèé lé bàbá mi kí ni kílé tó ṣe ń wò mí. Bẹ́ẹ̀ ni mi ní fọwọ́ òsì júwèé lé bàbá mi o màmá yẹ kó yẹ yín pé ìgbìrà pọ́nbélé ni mí so mo máa ń fẹ́ràn láti kí ẹ̀yin tèmi kẹ́ lè mọ̀ pé kí ni lè máa dùn pé yé owó yín fùnà àdúgbò náà ní sọ pé yẹ bí. àbí wọn kọ gbẹkọ. owó yín fùnà wọn a ó ní o àyẹnẹ kí ni. tó nínú ọdún wọn bá ní wà láàyè mẹwàá ìjìnlẹ̀ fẹ́ tó fara tìbí òkè mọ́tò ń dé sí Ọlọ́run lẹ́ẹ̀kan sí Ọlọ́run ìbà adẹ́dà ṣẹ̀dá mímọ́ kanga ọba tó ní ilé ayé ọba tí gbogbo agbára ti ká ìṣàkóso ilé ayé ń bẹ lọ́wọ́ rẹ̀ ọba tí kì í ṣe ipò rẹ̀ lẹ́ẹ̀lónìí ọba tí ò ní ṣe ipò rẹ̀ lò láéláé mú mọ̀ ọ̀gá òṣè ẹlẹ́dàá tiwa tó ń tiwa lẹ́yìn nígbà gbogbo nìkan ní tòǹgbà bí ò bá sí Olódùmarè kò sáà dáadáa ó ṣe wọn àná àdúgbò ètò ní ìrìn àjò tẹ̀síwájú lè máa bá wa lọ. tó gbéraga mọ́ gbéraga tó sì rìgún mọ́ sì rìgún ìwọ làwa ń kílà kí o ọ̀pọ̀ ẹ̀mí owó la bí lọ́wọ́ bọ́tì láàárọ̀ ti tò ní. bẹ́ẹ̀ ni ìwọ ambassador ló wà bí. àbí dúpẹ́ tiẹ̀ nù. yẹ́sìkẹ́. ilé ayé wọn. ṣúgà dùn. àbí o yes. iyọjà. àbí náà. àtàgbọ́ kò tẹ̀jà wá sọ kò sọ bàtà ṣe. olùmọ̀ tó dìbì tọ́mtọ́m. kódà. ẹlẹ́dàá. ṣé o gbọ́ alára ló ń gbáraga ní tàwọn ìwé yẹn o. adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. ní ìwò tó ní lẹ́kùn yẹn náà. adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa sí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tó jẹ́ pé ṣe kẹ́ mọ́ pè sórí ìkànnì yìí ní gbogbo ìgbà ẹ̀ṣẹ̀ adúpẹ́ wa kó dára káàdì fún yín. bẹ́ẹ̀ni ìfẹ́ tẹ́ ní sí wa lẹ́jọ́ máa ń ra káàdì lẹ́sìkò wa ẹ̀ṣẹ̀ àmọ́ lórí. ọgbẹ́ pàtàkì kó máa lọ sọ́dọ̀ aláṣẹ àti olùdarí kan ní tùǹgbà bákan náà. the senior labourer himself. ẹni wálé ẹni ń dúdú kíátà nígbà tó lọ́la ọ̀dọ́. amínú yà á la. ìyàjọ́ ṣùgbọ́n tẹ̀síwájú báyìí lórí ètò ìṣúnbẹ̀ lébèrè bùkátà fagbẹ́ òkú mẹ́ta àjòbó ní bùkátà fún ní àgbàdo tọ̀dọ̀bọ̀ ó di bùkátà fẹlẹ́kọ̀ èmi bí délé ayé báyìí ni mo bá dé bùkátà ọlọ́run ọlá kì í tán adégòkè yín rèé o ológbó kan ní kó mú wọn wá ibà lẹ́ẹ̀kan sí. ẹ wo àwọn tá a gbé wá síta lónìí òkìlẹ̀ tàbí àwọn ìwé ìròyìn tó tẹ̀ wá níwájú wa lónìí níwájú tèmi báyìí Nigerian Tribune báyìí ló wà níwájú mi ṣùgbọ́n ohun tá a fẹ́ sọ inú pọ́ǹṣì ló wà pé pọ́ǹṣì ni ó bá ní pọ́ǹṣì rẹ̀ ní àárọ̀ tòní yìí inú ìròyìn the punch láti fẹ́ wò àbí. Dégòkè wọ́n níbẹ̀ yẹn bá ṣe lọ báyìí láì máa ń sọ̀kọ ẹ̀ látàrí ọlọ́kan-ò-jọ̀kan àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí. ṣé wọ́n ò wò ni àbí kémi ò wò ó. ó dá ẹ jẹ́ wo ojúwe àkọ́kọ́ nínú ìwé ìròyìn the punch tó jáde ní òní
látàrí ìṣẹ̀lẹ̀ ọlọ́kan òjọ̀kan tó ṣẹlẹ̀ tẹ́bà nígbàgbé pé àná òde òní ló pé ọdún kan tí ìṣẹ̀lẹ̀ ìfẹ̀hónúhàn àwọn ọ̀dọ́ wa àti tó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí lánàá dábàá nígbàgbé pé ní ọ̀sẹ̀ tó kọjá sọ fún pé àwọn kan tí wò pé ṣé káwọn ṣe ayẹyẹ ìrántí ọdún kan ọ̀rọ̀ yìí àbí káwọn má ṣe kí àwọn má ṣe memorial service lọ́lọ́kanòjọ̀kan tí olúkálùkù wa tá a ṣe kí ni o tí a mú ojú ìwòye wa tá a mú sílẹ̀ àná òde yìí ni wọ́n wá ṣe ìfẹ̀hónúhàn yìí ni wọ́n jáde láti ṣe ayẹyẹ ọdún kan kì í tẹ àwọn òṣèfẹ̀hónúhàn ṣùgbọ́n pé ká tẹ̀ ṣèrántí àwọn ẹni tí ó kú àwọn ọ̀dọ́ tí wọ́n ṣe kí ni o tí wọ́n kú làwọn èèyàn parapọ̀ láti ṣe kí ni láti jáde èyí tí wọ́n tún ṣe níbi tí wọ́n ti ṣe lọ́dún tó kọjá ní Lekki toll gate ṣùgbọ́n bí ta wá lọ láàárọ̀ tòní. àwọn àgbàbọ̀ wọn ní wípé ibi tí à ń lọ kò jìnnà ibi tá a yà ló pọ̀ òun ló pọ̀ bẹ́ẹ̀. gẹ́gẹ́ bó ṣe wà ní ojú ìwé kínní ìwé ìròyìn The Punch bákan náà ìwé ìròyìn Nigerian Tribune ló gbé àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìfijáde láàárọ̀ ti tòní lórí gbogbo bí ètò ṣe lọ lánàá ní orí ti ìgbésẹ̀ ìwọ́de tí wọ́n ṣe ní ìfisọrí ohun ìrántí àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ olóògbé nínú àkọlù tí wọ́n fara káṣá nínú ti àkọlù tí ó wáyé ní ọjọ́ 20 oṣù kẹwàá ọdún 2020 ní 2010 àbí o ní agbègbè Lekki ìyẹn ní Lekki toll gate bí àwọn ìṣẹ̀dá kan tó jẹ́ wípé Ọlọ́run ló mọ ẹni tó rán wọn níṣẹ́ oró wọ́n débẹ̀ wọ́n paná wọ́n ṣe àwọn èèyàn ṣìbáṣìbú kákákákákáká irúfẹ́ àwọn ìṣẹ̀dá irúfẹ́ àwọn lọ́mọ ní kùnú kòsó irú tí wọ́n mọ bó ṣe ń ṣe abiyamọ tí wọ́n ṣe ṣe àwọn ìṣẹ̀dá. ẹ̀sùn ọ̀pẹ́ gbà mí àwọn Yorùbá bọ̀ wọ́n lẹ́ni tí ò ní rú ẹni kò lè mọ iye ẹni. ẹ wo ó ní tó fà á tí ò bá sí tó fà á bí ò bá nídìí ẹ̀ṣẹ̀ kì í ṣe déédéé ṣe bí ò bá sì nídìí obìnrin kì í jẹ́ kú mọ́lú. ohun kan ló ṣẹlẹ̀ kó tó di wípé ìfẹ̀hónúhàn yẹn wáyé ní ọdún tó kọjá kó tó wá di pé ó di ogun ìfẹ̀míṣòfò ìfẹ̀jẹ̀wẹ̀lẹ̀ tó jẹ́ wípé àwọn ìṣẹ̀dá amòòkùnṣìkà àwọn ìṣẹ̀dá ṣùṣìmọ́mọ̀ kan tí wọ́n kàn ṣáàdédé sọ pé àwọn fẹ́ fi ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ palẹ̀ láró tí wọ́n fi gbọ̀nà yá nígbà náà lọ́hùn. ohun tó sì fà á ni bí àwọn ẹ̀ka kan lára àjọ ọlọ́pàá tá a mọ̀ sí SARS bí wọ́n ṣe ń ṣe sí àwọn ọ̀dọ́ láàrin ìlú wọ́n ṣe ń ṣe fi ìyà jẹ àwọn aláìtọ́ bí wọ́n ṣe ń gba fọgbọ́n agbára tí wọ́n fi ń gba dúkìá onídúkìá tí wọ́n fi ń jẹ gàba ṣe àwọn ènìyàn léṣe ìparọ́ mọ́ ni àwọn ìwà tínú Ọlọ́run ò dùn sí tó jẹ́ pé ó ba orílẹ̀-èdè lórúkọ jẹ́ tó ba àwùjọ lórúkọ jẹ́. ìparọ́ mọ́ ni tó sọ nǹkan ló bí oríṣiríṣi. bẹ́ẹ̀ ni kán déédéé mú aláìṣẹ̀ kí wọ́n mú kí wọ́n sọ pé ó lè ní kí wọ́n ẹni tó bá wù wọ́n lè sọ pé wà wọ́n kó kúrò lóde ayé ṣagbára lò tó fa kí ọ̀pọ̀lọpọ̀ ṣẹ̀dá jáde lọ́pọ̀ yàtúrú kí wọ́n sì sọ pé àfẹ́ ilé mọ́ nílùú tó ní tó ta ló ń ṣọ̀fún wàrà tó ń ṣọ̀fún oyin tó lọ́ba tó ní jù yìí àfẹ́ mọ́ tó ń fi ọ̀fẹ́ wọnú lọ́dún tó kọjá. ẹ wo nígbà tí igbe aráàlú pọ̀ tí igbe mẹ̀kúnnù yìí pọ̀ wọ́n gbé àwọn ìgbìmọ̀ dìde ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ìyẹn tá a mọ̀ sí panel EndSARS panel tí wọ́n gbé kalẹ̀ nígbà náà lọ́hùn láti fi ọ̀rọ̀ wá àwọn aráàlú lẹ́nu wò kí gbogbo àwọn tí àwọn àjọ ṣáàṣì ti hùwà burúkú sí láti fọgbọ́n gba dúkìá wọn tí wọ́n ti ṣe ṣìbáṣìbò àìmọye ìfipábánilọ lájọṣepọ̀ àtàwọn ẹ̀sùn mi bẹ́ẹ̀ tí wọ́n fi kàn wọ́n. oníkálukú tí ó jẹ́ pé ó jẹ́ sábàbí làásìgbò àwọn èèyàn wọ̀nyí ó lọ bá wọn wọ́n lọ sí bá àwọn panel ọ̀hún yẹn àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀. bẹ́ẹ̀ni wọ́n fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò àwọn tó yẹ kí wọ́n san owó fún wọn kọ iye owó tí ó tọ́ sí ẹnì kọ̀ọ̀kan wọn nígbà táwọn adájọ́ láwọn ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n ń sọ̀rọ̀ ńgbà náà. wọ́n wá ń jẹ́ kó di mímọ̀ fún wa láàárọ̀ yìí ní ojú ìwé kínní ìwé ìròyìn The Punch wípé ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n fẹ́ lè dàbí ẹni pé wọ́n léwájú nínú àwọn ìpínlẹ̀ tí ó tó ṣe òdodo pẹ̀lú ìgbésẹ̀ àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ yìí látàrí pé wọ́n sanwó fún àwọn aráàlú táwọn ọlọ́pàá SARS tí wọ́n ti hàn lémọ̀
owó tí wọ́n ní wọ́n san owó gọbọi ni o. okòólénírínwó mílíọ̀nù náírà 420 million naira lówó tí ìjọba ìpínlẹ̀ Èkó fi tán tó jẹ́ kálàáfíà ìjọba kó gun omi ẹgbàá omi àfúkún àfọ́tẹ̀mọ́ nítorí pé ẹnsa táwọn ìpínlẹ̀ Èkó jẹ́ kan lára àwọn tó fara gbọ́ta ìṣẹ̀lẹ̀ ẹ̀sàsì kọ́dọ̀ ìṣàánú wa. ní látàrí àwọn ilé tó jó dúkìá tó sọ dúkìá ní ká sọ ní ẹ̀mí tó ṣòfò àìmí aláìṣẹ̀ tó lọ bí báwọn ọ̀dọ́ ṣe fojú àwọn àjọ ọlọ́pàá àwọn ọ̀dọ́ míì tí wọ́n jẹ́ èṣù kọkú wọ́n ti jàǹdùkú bí wọ́n ṣe fojú àwọn àjọ ọlọ́pàá rí bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá náà han àwọn aráàlú lè mọ̀ oníkàlùkù fojú agan síra wọn. ẹ wo wọn ní ìpínlẹ̀ Èkó san okòólénírínwó mílíọ̀nù náírà 420 million naira. àwọn àjọ agbẹjọ́rò lórílẹ̀‐èdè Nàìjíríà Nigerian Bar Association wọ́n wá nàka àbùkù sí ìpínlẹ̀ Akwa Ibom ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Benue wọ́n ní pé wọ́n kọ tí ọ̀gbọ́n ìṣẹ́bọ wípé wọn ò rí taráàlú lò lórí gbogbo ìgbésẹ̀ ìgbẹ́jọ́ tó ti wáyé àwọn owó tó yẹ kí wọ́n san fáráàlú wọn san pé ṣó dáa àbí ṣó wá dáa bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí ni àwọn àjọ agbẹjọ́rò tí wọ́n fi ń kan àwọn ìpínlẹ̀ tó kù lábùkù gbá ìpínlẹ̀ Akwa Ibom ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Ọ̀yọ́ Benue àti Benue kí ló dé tẹ́ẹ̀fì ní fún àwọn èèyàn ilé ní àwọn ìpínlẹ̀ Ọ̀yọ́ tiẹ̀ sọ tiwọn wọ́n ní pé àwọn tiẹ̀ ti gbé gbogbo èsì àbájáde àwọn ti gbé fún àwọn aláṣẹ nílùú Àbújá National Working Committee wọ́n náà ti fún wọn wọ́n ní pé àwọn ò sọ pé àwọn ò sanwó fún àwọn tí ó fara káṣá o ṣùgbọ́n àwọn ti fún àwọn kọmitì ní rìpọ́ọ̀tù àwọn. ẹ wo ọ̀rọ̀ yìí àwọn ìpínlẹ̀ kan wá ń sọ̀rọ̀ bọ́lẹ̀ jẹ́ pé lánàá ìwọ́de àná ní à ń bọ̀ bẹ́ẹ̀ àwọn ìpínlẹ̀ kan wá ń jẹ́ kó di mímọ̀ wípé aṣebẹ́rẹ́ aṣebọ́mọ àwọn mọ òfin o wípé ṣé àwọn ẹ̀tọ́ àwọn ni láti san owó yìí ni àbí ẹ̀tọ́ ìjọba àpapọ̀ níbi tí wọ́n ti ní pé ẹ wò ó ká má tanra wa ẹni bá bímọ ọ̀ràn báyìí òun ní pọ̀n àwọn kan jẹ́ kó di mímọ̀ àwọn ìpínlẹ̀ Akwa Ibom ẹni tí ó jẹ́ gẹ́gẹ́ bí alága fún àwọn ìgbìmọ̀ yìí bó tilẹ̀ jẹ́ pé amòfin ni ìyẹn Justice Iviok Ukana ó ń ṣe lálàyé pé ó ní gbèsè ìjọba àpapọ̀ ló jẹ́ gbèsè kì í ṣe ìpínlẹ̀ gbogbo owó ọ̀hún tó yẹ káwọn ó san fún àwọn tí wọ́n fara káṣá nínú ìṣẹ̀lẹ̀ yìí ìjọba àpapọ̀ ló yẹ kó san ìjọba àpapọ̀ ló yẹ ká dẹ̀bi ọ̀rọ̀ náà rò kì í ṣe ìjọba ìpínlẹ̀ ló máa tánràn tí ó jẹ́ pé àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ ni wọ́n dà wọ́n ní pé kò yẹ kó rí bẹ́ẹ̀ o kò yẹ kó rí bẹ́ẹ̀ it shouldn't be bẹ́ẹ̀ ni o bákan náà nípínlẹ̀ Benue wọ́n ní pé ẹ̀yin wo wọ́n ní Nigerian Police Force is a federal institution federal government will pay victims. àbí wọ́n ń jẹ́ kó di mọ̀ pé ìjọba àpapọ̀ ló ní àjọ ọlọ́pàá torí náà nǹkan pé ìjọba àpapọ̀ ló yẹ kó san gbèsè yìí àwọn ló yẹ kán san kò ń ṣe ìpínlẹ̀ ló yẹ kó san àwọn ìgbìmọ̀ yìí ló ń sọ bẹ́ẹ̀ o àwọn ìgbìmọ̀ tí wọ́n yàn wípé ẹ gbọ́rọ̀ lẹ́nu àwọn aráàlú kí ni gbèsè táwọn àjọ SARS ti jẹ àfẹ́mọ̀ wọ́n bá takò pé tó ìpínlẹ̀ Èkó lè san wọn lówó ní o owó wà lọ́wọ́ wọn ìpínlẹ̀ mi lè san wọn lówó wọn ní o ṣùgbọ́n láwọn létà wọn lójúwòye tàwọn ìjọba àpapọ̀ ló yẹ kó san gbogbo gbèsè tí àwọn àjọ ọlọ́pàá jẹ sí ọrùn tó jẹ yìí. nítorí àjọ ọlọ́pàá ìjọba àpapọ̀ ló máa ṣiṣẹ́ àwọn náà ní. ìyàwó lọ̀rọ̀ yìí kọ sẹ́yìn ẹ̀yin àgbà ọ̀jọ̀gbọ́n ojúwòye wọn. gbogbo gbèsè tí àwọn SARS tán jẹ ojú sọ sáàkì mọ ni àwọn SARS tán sáàkì bẹ́ẹ̀ ni látàrí pé wọ́n ń ságì bẹ́ẹ̀ ni gbèsè ni o gbogbo gbèsè tí àwọn SARS tó ń ságì tán sáàkì àwọn SARS tán sáàkì gbogbo gbèsè tán jẹ nípa ìṣekúpani lọ́nà àìtọ́ ní òdúkúkú lágbá dúkìá onídúkìá ìlọ́wọ́ agbára ṣé lóòótọ́ níwọ̀n ìgbà tán ti gbé ìgbìmọ̀ ìjìde ìjọba ìpínlẹ̀ Èkó mọ̀ ti sanwó 420 million naira tán ti fi san tán fi tánràn pé tó ẹ wo ọlọ́pàá ṣe wọlé ṣe ó kán ẹlẹ́sẹ̀ àbí ó lójú ẹ̀fọ́ ó ṣe gbá ó ba bísíǹsì ẹgbẹ́ ẹ ṣe kí n gbà ẹ má bínú wọ́n gba mọ́tò tí wọ́n dá padà fún ẹbí ó yá gbà
gbogbo gbèsè tó yẹ kó múra orílẹ̀-èdè lọ́wọ́ tíjọba tó ń san ṣé èèyàn tó máa fọ ìwọ ọlọ́mọ ìṣàánú ká gbàyàn síṣẹ́ kó tó máa jẹ gbèsè fún yẹn ẹ̀dẹ̀ parọ́ kò sí jẹ́ àwọn kan tó wá níṣẹ́ ọ̀hún wọ́n tún débẹ̀ tán wọ́n tún ṣí ipò lò wọ́n ṣí ọwọ́ agbára tó wà lọ́wọ́ wọn wọ́n ṣí lò. wọ́n ní iṣu ẹni ní tọwọ́ ẹni dépò. bẹ́ẹ̀ni òun ni kòrò ìjọba ìpínlẹ̀ Èkó náà fi ṣe ń tiwọn ẹni bímọ ọ̀rọ̀ báyìí ni ó pọn ẹni Benue ni àti Akwa Ibom. àwọn ẹlò sọ yẹn fún ìjọba. kò sí lọ́kàn tiwa láti san gbèsè kankan àwa ti báyìí mọ gbèsè tẹ́ jẹ́ ẹ ti jẹ́ gbèsè nípínlẹ̀ yìí ẹ san ìjọba àpapọ̀ ni ọ̀sán. ẹ̀wọ̀n ò ní yọ̀ọ́ ẹ̀rọ ni ó pọn tó ìyàwó rẹ̀ yìí máa kọ́ sẹ́yìn àgbàgbọ́ bẹ́ẹ̀rù ẹ̀ o lẹ́yọ̀ lóòdù wá gbé ẹ sì yan ìgbìmọ̀ wọ́n ti rí sí i tó lóòótọ́ wọ́n dáràn ní àwọn ìpínlẹ̀ yìí lóòótọ́ o ọ̀ràn tí wọ́n dáre o ṣùgbọ́n kó kí ìpínlẹ̀ wa san ìjọba àpapọ̀ ẹni tó nílẹ̀ ló nílé ẹni tó ní àwọn òṣìṣẹ́ òun náà ló níjọba ní òkèlè ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ wọ́n yàtọ̀ gédégbé ẹ mọ̀ kéré igi mọ́ bí àwọn ńlá ìpínlẹ̀ Akwa Ibom ní tó it is responsibility of the federal government nígbà tí ìpínlẹ̀ Benue ní Nigeria Police Force is a federal institution. They will pay the victims. Government will pay victims. Àwọn ni wọ́n san ó ti ẹ̀ pé àmọ́ ní respect ilẹ̀ Yorùbá o ìpínlẹ̀ Ògùn wọ́n sì ń sọ pé á san àgbégbèsè ẹ̀jẹ̀ àwọn èèyàn mi jẹ́ ń tún fún ẹlẹ́gbà wọ́n jẹ́ ń tún á san. àwọn nǹkan tó máa ṣe ìyẹn ní ìpínlẹ̀ Abuja náà ìpínlẹ̀ tèmi ṣe mọ̀ pa wa ti wá. Abuja ní àti báyìí calculate owó yìí 150 million ní gbèsè tẹ́ jẹ́. Abuja enters final budget 150 million naira for victims. àwọn náà nira wọn náà Abuja ti federal government. ẹ jọ̀ọ́ ìyàwó lọ̀rọ̀ yìí kọ sí yín o ṣèjọba àpapọ̀ ló máa lọ san àwọn gbèsè tí ó jẹ́ pé àwọn àjọ SARS tí wọ́n jẹ lọ́dún tó kọjá ọ̀hún látàrí àwọn èsì àbábọ̀ ohun ọ̀pọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí ìfimúfínlẹ̀ àti ìtọpinpin tí àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ láwọn ìpínlẹ̀ wọ̀nyí tí wọ́n ti ṣe iṣẹ́ lámìtọ́lé lórí ṣé ìjọba ìpínlẹ̀ ni ó san gbèsè yìí ni ọ̀ràn tí àwọn àjọ SARS dá àbí tìbílẹ̀ àbí ìjọba àpapọ̀ ṣé ìjọba ìpínlẹ̀ ni àbí ìjọba àpapọ̀. àwọn aráàlú kan. tó ìpínlẹ̀ Benue wọ́n ní pé wàhálà tìjọba àpapọ̀ ni ìbáwọn náà ní àwọn SARS àwọn ló gbà wọ́n ó tẹ́ wọn lọ́rùn ni àwọn tán lè bá sọ̀rọ̀ náà gbà náà tó pé kán lè. ẹ̀dùnwọ́ náà sọ tọrọ ṣé èèyàn tó ní bá kó má lè tó ní bá sọ̀rọ̀. ọwọ́ tó bá gbà bí ẹ ń pa àwọn sọ̀rọ̀ síjọba àpapọ̀ àwọn sọ́ọ̀rì o torí pé iṣu ẹni ní mú ni tọwọ́ ẹni dé pò ẹni bí mọ̀ràn ní pọ̀n o amúnibú ni ló dàbí ẹni pé ó fẹ́ fa ìbí abúnibú ni ẹ̀rọ ìyẹ́ fọ́tò ọ̀sùn ìyẹ́ fọ́tò sí. ẹ wo ọ̀rọ̀ yìí rèé ẹ̀yin àgbàjọ̀gbọ́n ṣé ìjọba àpapọ̀ yóò san gbogbo gbèsè táwọn SARS jẹ àbí ìjọba ìpínlẹ̀ àwọn ìgbìmọ̀ tí wọ́n yàn wọ́n ti ṣiṣẹ́ tiwọn o. dégò kì í jẹ́ ká fi síta ṣe ká tẹ̀ kàn fojú wo iye owó yẹn èlò ló rò pé owó yẹn lè jẹ náà. ó lágbára. tó bá kọ́kọ́ wo etí ìpínlẹ̀ Èkó tí wọ́n san táwọn ti san ó yẹ kó mọ̀ pé. 420 chicken change of course. Chicken change. It's alright. It's a chicken change. Owó tó fi ra owó tẹ́ ìkojú kọjá owó tẹ́ ìròbìnrin fi ń ra mango lọ. ẹ wo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wá ní. mo ní tàbí dúpẹ́ tiẹ̀ dáwà lóhùn torí Ọlọ́run àwọn aráàlú fẹ́ bá a sọ̀rọ̀ tí a sáré mo lè sí ní pápápá torí pé àǹfààní lè lórí ẹ̀. àwọn àgbàjọ̀gbọ́n kan sọ̀rọ̀ láàárọ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìmọ̀ wọ́n ń gbìyànjú láti sọ fún òbí àti alágbàtọ́ pé ẹjọ́ ẹ má jẹ́ máa ká àwọn ọmọ lójú ẹ má kàn wọn lójú nípa èrò ètò ẹ̀kọ́ wọn gba òbí àti alábàláwọn double promotion àbí àmọ́ gbọ́mọ fún ọmọ tó ti pé gédé. báyìí sori by the time tí ọmọ bá máa fi pé ọmọ ọdún méjì pé kó ti wà ní JSS1 lọ́dún méje. by the time tí ó bá máa fi pé ọmọ ọdún fast forward kádàrá ní sùúrù by the time ó máa fi pé ọmọ ọdún mọ́kànlá a máa kọ wá SSC nínú àwọn ẹ̀jú ni ẹ o àbí ọdún méjìlá ní sùúrù báwo lè ṣe àbí náà máa fi wà lọ́dún méjìlá ẹni tí wọ́n rí ọ̀rẹ́ mi
tó bá máa fi pé 13-14 èyà ó ti wà ní yunifásitì yunifásitì at 18-19 àwọn ẹgbẹ́ olè máa gbábọ́ fún wa lọ́wọ́ bá wọn fọ. ṣorí ó wá pẹ́ jù ọlọ́run ṣàánú. ó wá pẹ́ jù 18 ó ti ṣetán 19 ó ti sin orílẹ̀-èdè 20 ó ti máa rí. yẹ́sìkẹ́ ìyá ló wá mú mi rántí ìṣẹ̀lẹ̀ adéjọ́ 25 ó ti di grandma. ó ṣẹlẹ̀ láàrin ọ̀rẹ́ méjì kan ni no láàrin ìyá àtọmọ ẹ̀ obìnrin àkọ́bí ẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa ọmọ ẹ̀ tó tẹ̀lé mo fẹ́ ti kọ́ ọ̀rọ̀ yẹn pé jẹ́ ń forúkọ ẹ̀ ṣàpẹẹrẹ wípé èèyàn pé dégòkè o ó bàbá ọmọ ọdún 14 ni nísìn ó máa kọ wáyẹ́ẹ̀kì iléèwé bo ni ká wá fi sí tí bá ní kí n mú wá síléèwé bíi tí ọmọ bàtẹ́gbọ́n máa dẹ́ ìyàwó lò ẹ̀gbọ́n ní ìkọjá ìyẹyí àbí kọjá ìkọjá kó sì jókòó ọdún. no kàn mú lọ sẹ́pọ̀ mọ́ akọgbọ́n. no kọ́ mo wá léèwé mi kọ́ mo wá lásù. ok kò sí wàhálà wọ́n fi wá bí sùn gbàdé bá gbọ́ ọmọ ọdún 14. ẹ̀gbọ́n bá sọ fún ìyàwó pé ó wà yunifásitì. ìyàwó ní bóyá kò tẹ̀ tún lọ gbé ní kóhùn lọ gbalé fún. irú ọmọ ẹ̀ mọ̀ ní dáàdì àwọn bọ̀dá kan fẹ́ gba fóònù lọ́wọ́ mi ṣé kí n fún wọn mi mọ́mọ́. ọlọ́ṣàdún tó wọ́n ní ẹ má ti àwọn ọmọ yín gbọ̀ngbọ̀n nípa tí ọ̀rọ̀ tẹ̀ kọ́ step by step àsìkò tó yẹ kán bẹ̀rẹ̀ léèwé tán bá ti bẹ̀rẹ̀ kán rọra máa lọ díẹ̀díẹ̀ ọmọ tí wọ́n gbọ̀ngbọ̀n má fa fọ́ọ̀sì kárí ara wọn. ó ṣe báyìí fún ẹgbà tó fẹ́ lọ léèwé àpọ̀ṣe. ká fọwọ́ sétí ẹlẹ́dàá o. èmi mọ̀ pé mo sì gbọ́njú bá. Baptist Primary Day School Mayala Latẹ mo tó ń lọ sí Baptist Primary Day School oríta ìrúwà. èmi ò lè wọ ọkọ náà wò tètè yànjá 2-story building fẹ́mi ẹlẹ́dàá o mi ò tètè jágbà ẹ̀. tó bí a ṣojú òpinlẹ̀ ó ní agbára ọ̀rọ̀ nípa àwọn òbí àti alágbàtọ́ tó máa ń ti ọmọ wọn gbọ̀ngbọ̀n tí wọ́n fẹ́ kí kádàrá ọmọ sáré kọjá ọjọ́ orí wọn ọmọ wa dáyà institution tán a máa sọ pé dáàtì àní aṣọ mi bọ̀dá kan gbà ó ní òun láìkẹ̀ ó wá wọ̀ ọ́ wọ́n dá padà ó láàrin àwọn ẹlẹgbẹ́ ọmọ yunifásitì tó kọ́lọ́n kó ṣàánú wa wọn lè jẹ́ àmọ́ rúurú o lálẹ́yìn wọ́n ní lálẹ́yìn nírú wa bẹ́ẹ̀ ń jẹ́ lálẹ́yìn ni o bí àṣẹ ẹnìkan bí èèyàn wa òun ní sẹ́tà capital tó ń ka wọ́n jẹ́ kí yàbá náà gbọ́ o torí tọ́lẹ̀sà faraya o àgàgà táyé wọ́n ní ẹ má ti ọmọ gbọ̀ngbọ̀n ẹlẹ́ẹ̀kẹ́ tá a kọ́kọ́ gbé ẹ̀wò ẹjọ́ ṣé àwọn ìpínlẹ̀ ní kò san gbèsè tí wọ́n jẹ sọ́run ìjọba àpapọ̀ ni ẹ̀wò 08113051009 08113051009 tàbí 08056131009 08056131009 wọ̀nyí lójú òpó tẹ̀ láǹfààní láti fi kàn sí wa sí àpọ̀ ẹja dókè lọ. gbé kájọ gbé bóyá kájọ gbé bóyá o. Nàìjíríà yìí tí gbogbo wa ní kó máa gbọ́dọ̀ bàjẹ́ torí kò sí òmíràn tí a lè lọ àjò lè dàbí ilé ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan kémi gbé. Yes, sir. How about come, my brothers and sisters. All that you I don't care attitude, no be amo. You say which one concern you? Make you think the thing well. ọ̀rọ̀ tó lọ lẹ́tọ̀ tó ń bá afẹ́fẹ́ wọ̀nyá jà lọ́wọ́lọ́wọ́ ní ìkànnì iléeṣẹ́ rédíò Tungba 100.9 FM ambassador àwọn ìwò dúpẹ́ tiẹ̀ dáwà ló. hello. ó mọ̀ lágbára o ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀
ní Kódà. orílẹ̀-èdè Eh. pẹ̀lú ọ̀rọ̀ nípa ètò ẹ̀kọ́ tá a dẹ̀ mọ̀ wípé tó ọlọ́run wo lọ́jọ́ tàbí ṣe ẹ̀yẹ lábẹ́ ilé ẹ̀kọ́ ẹ̀ sí fún ọmọ yẹn ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe sọ pé àbí o ọmọ tí ò ní lè kíyàn. mọ́mí ẹ lè believe kó o tẹ fún mi àwọn brọ́dà mẹ́ta kan wá wọ́n wá ní méjì ẹ̀mí wá wọ́n kàn náà máa yọ ń bẹ̀ ní mímọ́ kó máa yọ tán. ṣé ìrọ̀lá ẹni olóṣèlú fẹ́ ṣe àkáǹtì àbí oṣù máa máa fún lówó bí gbogbo àwọn ọmọ àbí ọmọ mi dẹnu mọ́mí ẹgbọ́n ṣe ojoojúmọ́ ni mo máa kíyàn ni ẹ̀yin kan ṣé mo kí is every time I will be greeting wàá máa gbọ́ ṣe máa gbọ́ ni is every time I will be greeting you see you must to greet my lecturer hello yes ma mama no mama káàárọ̀ ma káàárọ̀ yes ma ọlọ́run ṣeun ọlọ́run ṣeun gbósà olúwa ṣeun nǹkan tó ṣẹlẹ̀ ní wípé ìjọba àpapọ̀ ló máa sanwó yẹn o. federal government lẹni kò san ná. federal government àbí. bẹ́ẹ̀ni okay federal government. it's okay alright okay ẹ ṣe gan ma it's alright ẹ ṣe ma ẹ ṣe hello hello ambassador wo ìpínlẹ̀ èkó dẹ̀ ti san o 420 ṣé kán wá gba owó wọn padà. wọ́n ní ọdún sí bọ́sì. hello ẹ kú ètò. ọlọ́run ló ń tó o. orúkọ mi ni títà kírun ní sípò láti àdìmọ́. ẹ kojú mọ́ ìyá kírun mi ẹ kojú mọ́ rẹ mà. ẹ mà jẹ́rìí ti àwọn ọlọ́pàá yẹn ìjọba àpapọ̀ ló yẹ kó san. bẹ́ẹ̀ yàrá tẹ̀ kejì yẹn àwọn òbí tí wọ́n ń ṣe tẹ̀ wọ́n pọ̀ gan tí ó jẹ́ rí bẹ́ẹ̀ ó máa ń jẹ́ pọ́nmọ́ ya jìbìrì lóòótọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ wọ́n yé máa rọ́ọ̀sì ọmọ àgàgà àwọn tó ń fọmọ sílé ìwé àdáni wọ́n máa lọ fún títà lówó pé kó máa báwọn gbé sí kíláàsì láti kíláàsì kìíní dé kẹta kò yẹ kó rí bẹ́ẹ̀ kó má ṣe àwọn ọmọ ọmọdé ṣe nǹkan sí ẹ̀jẹ̀ ọmọ tí agbára ọmọ òfé ẹ̀ẹ́dẹ́ kó máa fipá ṣe kò yẹ kó rí bẹ́ẹ̀ táwọn òbí náà ń ṣe irú ẹ̀ wọ́n dé abọ́ ẹ̀ dúró àbá ìdìbò. ẹ ṣe gan stop ṣe bẹ́ẹ̀ stop ṣe bẹ́ẹ̀. hello ta ló tún wà lójú òpó. hello. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ mà. báwa. yẹyẹ ọ̀kùnrin ayẹ́nẹ̀ o. yẹ́nẹ̀ mà o. yẹ́nẹ̀ wà o. mi ti solóhùn ló ń pè látọ̀. àjọkẹ́ adé aya olóòrùn. ṣé o kò ní burú fún yín tó gbá òní dàrú láìláì. àmín. ṣe rí ọ̀rọ̀ gidi lọ̀rọ̀ tẹ mú wá láàárọ̀ ṣe rí ti àkọ́kọ́ yẹn àwọn Yorùbá yẹn ní bímọ ọ̀rọ̀ ló máa pọ̀ àwọn federal government ló máa sọ owó yìí ó sì dandan àwọn ni wọ́n yàn wọ́n kì í ṣe pé wọ́n déédéé pọ̀bọ̀ látọ̀run wa tó àwọn láǹsọ owó yẹn ẹrù tọ́jú jìbẹ̀ ìjọ wọn kọ́ máa ìyẹn dúró bẹ̀ ṣe wá rí ti àwọn òbí tó yẹ pé wọ́n máa gbé ọmọ ẹ̀wọ̀n míì láti primary 2 ẹ̀gbọ́n kó ti dé primary 4 kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀dẹ̀dá ní sùúrù fáwọn ọmọ mélòó lọ́pọ̀ lórí wọn ẹlòmíràn òbí mi àti màá sọ pé àtúrọ̀ ṣùgbọ́n ọmọ mi wá ìgbẹ́yìn jẹ́mi ilé ayé ò rí bẹ́ẹ̀ wọ́n ní ìgbésẹ̀ díẹ̀ là ń gbé sọ́jọ́ ta bá bímọ lọ́mọ rìn ni ọmọ akọ́kọ́ rákòrò akọ́kọ́ jókòó tó bá jókòó á rákòrò lẹ́yìn ìyá bẹ̀rẹ̀ nílùú aṣọ̀ṣìn wà rìn bí ilé ayé ṣe yẹ kó rí nìyẹn nípa ṣíṣe lè gan ó ti jẹ́ fọmọ mi orí ẹ̀sán àjẹ́ńdọ̀ fìdí kò ní padà jẹ́jì nǹkan tó yẹ kó ṣe mọ́ ókè ọmọ tó jáde secondary school at the age of 12 years ẹjọ́ sọ máa wọ institution tó bá tiẹ̀ wọ bẹ̀ gan wọ́n á máa darí boríbo wọ́n á tún láwọn àwọn parents àti màtà at least máa lọ ṣe affidavit fún máa change age ẹ̀ tí ó yẹ kó rí bẹ́ẹ̀ àwọn òbí kàjọ torí ọlọ́ọ̀ àwọn ọmọ ìpínlẹ̀ jẹ́ kí wọ́n mú ilé ayé ń dábàá ti lé wọn lọ́wọ́ ni káàkiri ní kó máa ṣe nǹkan kọ́júkọ́jú òbí mi nǹkan kò tí ì tàsìkò tó yẹ kó máa jẹ ẹ̀wọ̀n ọmọ á lè ti fẹ́ máa jẹ ẹ̀wọ̀n ọmọ tó nínú oyún tí ò yẹ kó rí mẹ́jọ ẹ̀yìn òbí ọlọ́run á ràn wá lọ́wọ́. àmín God bless you. amen ẹ ṣe gan ẹ ṣe amárírì yìí o thank you so much ẹ ṣe ta ló tún wà lójú òpó hello sir hello ma. hello. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ mà. ẹ kú ètò. ọlọ́run ló ń tò. ṣẹ́rí ibi tí Adéyẹmí ló sọ̀rọ̀. má. ibi tí Adéyẹmí ló sọ̀rọ̀. à ń gbọ́ yín ẹ káàárọ̀ mà. ṣẹ́rí sẹ́lá kọ̀ọ̀kan yẹn. bẹ́ẹ̀ni àwọn federal government yẹ kó san owó yẹn lóòótọ́ o. federal government yẹ kó san. bẹ́ẹ̀ni àwọn ló bímọ ọ̀rọ̀ àwọn ló yẹ kó pọ̀.
Tẹ́wárí ti èsì yẹn, àwa òbí la ní púpọ̀ lọ́wọ́. Lọ́wọ́ àwòkọ́ṣe ara wa, ọmọ lágbájá ti wọ yunifásitì, ọmọ tèmi náà gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. Ọmọ tí wọ́n kápásítírìtì ọmọ yín bóyá gbára ẹ̀ gbé. Tẹ́wárí ti èsì yẹn, àwa òbí la ní púpọ̀ lọ́wọ́. Hello. Nàìjíríà ebere mi so. Make we work for better Naija. Nàìjíríà ebere mi so. Make we work for better Naija. Muhada Hanu. Hello. hello. Yeah. Network ni. Hello, ta ló tún wà níbẹ̀? Hello. Hello ma. Ẹ káàárọ̀ ẹ kú ètò. Ọlọ́run ní ètò o. Alájọ ọ̀nà ọlápẹ̀ láti dá fínẹ́sì. Ìyá. Gẹ́gẹ́ bí n fẹ́ mú wá ní àárọ̀ yìí. Bẹ́ẹ̀ni. Ìjọba àpapọ̀ ló yẹ kó san owó yẹn torí pé kí ni ẹni tó bá bímọ ọ̀ràn náà ló máa pọ̀. Kọ́lé Elédùmarè kò ṣàánú nípa ọ̀rọ̀ àwọn ọmọ tí kọ́ lọ léèwé. Kí àwọn òbí kí wọ́n jọ kọ́ dẹ́kun pé kọ́ máa mú àwọn ọmọ kọ́ ní kọ́ máa tì wọ́n síwájú gbọ̀gbọ̀gbọ̀. Ó padà kó bá gbogbo ẹ̀kọ́ orílẹ̀-èdè. Kọ́lé Elédùmarè kò ṣàánú wa. Àmín. Ayé ìgbà kan ni tọ́wọ́ ìpàdé tí tọ́mọ bá pọ́mọ ọdún lé èmi ìgbọ́mọ mi lè pọ́mọ ọdún méje. Tọ́wọ́ ìbáyìí sì ké tí wọ́n máa dá padà ni. Tí wọ́n jẹ́ ó ti pọ̀ jù. Ó pẹ̀lú nǹkan tó ti di pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọgbọ́n wọn ọ̀mọ̀wé ọkàn tí wọ́n ní gbọ̀ngbọ̀n ni. Ọlọ́run Elédùmarè á ṣàánú wa. Ọlọ́run á gbàdúrà wa. Ó dàbọ̀. Ẹ ṣé gan. ẹ ṣeun gan ìyá wa. Ẹ ṣé o, adúpẹ́. Wọ́n ní ìjọba àpapọ̀ náà ni ó san o. Ẹni Àti rẹ̀ ni bímọ tí ó sọ pé ní pọ̀n. ní pọ̀n. Ọmọ tẹ̀jíṣẹ́. Àwọn ilé wọn kàn tẹ̀ ṣe ń kí wa níná. Ìyá. Fúnmiláyọ̀ Adéyẹmí, Fúnmi Òdúṣọ̀nà, Àfáà Ẹ Títí ṣé. lọ́pẹ́ akẹ́kọ̀ọ́ Lára àwọn tó ń darapọ̀ mọ́ wa ní orí ìtùgbà Ajíbọ́lá Facebook Live. Àdùkẹ́ Àṣàyè ẹ̀yin tẹ́ wà lórí Facebook Live wa nìyẹn Akin bẹ́ẹ̀ ṣe ń kí wa làwa náà ṣe kí ni Lankin. èrò owó bó bá ṣe rí lójú wòye tí ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ yẹn sí wa náà lórí Facebook Live wa á ṣe kíjì o á kà síta. Hello. Hello. Hello sir. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sir. Ẹ káàárọ̀ sir. Orúkọ tèmi ni Evangelist Famolitade láti Àgbẹ̀dẹ. Láti Àgbẹ̀dẹ. Bẹ́ẹ̀ni. Ẹ kojú Ẹ mẹ́sàn. káàárọ̀ sir. Ẹ káàárọ̀. Ẹ jọ kọ́kọ́ tí ọ̀rọ̀ ní federal government àti state yẹn. Èyí state ní ẹgbẹ́ ní òtún wọ́n gbà lọ́wọ́ aráàlú. Ṣé bí wọ́n ní owó tí wọ́n ń gbà lọ́dọ̀ ìjọba pọ̀? Kíkálukú wọn kọ́ kí a pọ́blẹ́mù wọn wọ́n ní tòrò tí nǹkan wọn bá ti rí. Ẹni tí ó yí tẹ̀sí ẹ̀jẹ̀ òṣìṣẹ́ lówó tó máa ń fi owó ṣe gbajúmọ̀ nílùú òkèèrè. Wọ́n máa dá ẹrù yẹn bọ ọrùn federal government. Nígbà tí federal government fẹ́ dúró fún wọn, wọ́n tẹ̀ sí dúró fún wọn. Ó yẹ kí wọ́n dá owó yẹn padà. Torí àdéhùn ìdè gbogbo gbèsè tẹ̀ ń sọ yìí, orí pẹ́sidẹ̀ntì Nàìjíríà ni gbogbo ẹ̀ máa fún ẹ̀ gbogbo aláyé máa sọ pé ó jẹ gbèsè. Wọ́n ní sọ pé gómìnà kan yá owó pé kò sọ padà mọ́. Wọ́n ní sọ pé stéètì kan yá owó kò dá padà mọ́. Àti wípé báwo ni wọ́n ṣe ná owó náà tí wọ́n gbà yẹn gan-an. Ṣé wọ́n ná bí ọ̀nà tí wọ́n fẹ́ ná sí? Ṣé ọ̀nà tí wọ́n máa ra aláìsíláwò ni wọ́n ná sí? Ìyẹn bẹ́ẹ̀ yẹn kí stéètì tó bá ṣe tètè tó sọ gbèsè ẹ̀. Àmọ̀ràn tèmi nìyẹn. Ṣùgbọ́n nípa ti ọ̀rọ̀ ọmọ ilé ìwé. Bẹ́ẹ̀ni sà. Àmọ̀ràn tèmi náà tún yàtọ̀ sí gbogbo ìdí àwọn aráàlú sọ yìí o. Tèmi for instance níbi àpẹẹrẹ tí mo wà bí èsì nígbà táwọn máa gbé àpẹẹrẹ yìí ẹgbà ọ̀sẹ̀ tó yá àpẹẹrẹ o. Kò sí public school ní àpẹẹrẹ yìí o. Private school ló wà. Now ọmọ tẹ̀ tó sọ pé kó máa lọ sí kindergarten bóyá láti age of 3 nìyá ẹ̀ ti ń lọ síbi jẹ́ pé tí mo fi ibi tó ti ń bá wo bébì àti ìkọ̀tún báwẹ̀. Tó bẹ̀rẹ̀ bí age of 5 tó bẹ̀rẹ̀ kindergarten tó graduate lọ sí èkéde. Nígbà tí wọ́n fẹ́ jáde school
ṣé bí wọ́n sì ìgbà tó fẹ́ jáde skul yẹn tí èjì ẹ̀ ò ju èjì tí wọ́n sọ pé kò yẹ yìí kí ni kò bí ó ṣe nígbà tí public school ní sí ní àdúgbò òbí tó wà bí ọ̀dọ́ tí wọ́n bí mo fi ń sọ ọ̀rọ̀ yìí o kàkí àgbẹ̀jẹ̀ mo fi ń sọ̀rọ̀ yẹn o. ìyá wa tó sọ pé àwọn ń náwó dé sí èyí náà sọ pé náwó dé sí ní ìmọ̀ sí àjẹ́ ìsọ̀ yẹn because ọ̀pọ̀ kí iye àtúwọ̀ sí mọ́ tí mo mọ̀ dáadáa wọ̀ sí mọ́ ẹ̀kọ́ àwọn náwó dé sí tọ́wọ́ bá ti dé sí. ẹ̀yà tí mo kàn lè gbà lámọ̀ràn ni wípé kí òbí bá rí wípé kò sí school ní ọ̀dọ̀ tí wọ́n tó public school tí ò sí ló ń fa problem yẹn jù ní gbogbo ẹlọ́wọ́ àti ẹ̀dáadáa gbogbo àwọn ọ̀tẹ̀ orí wọ̀nyí. nígbà tí ó bá ti jẹ́ private school náà fi sí tó ń bá ti sílẹ̀ ó bí ní àjẹ owó àtẹ̀gbọ̀n lọ́bùn mí lọ. ìdí òsì ibi tọ́mọ tuntun máa wọ̀kẹ́. àwọn akẹ́kọ̀ọ́ wọlé sí next class. àwọn sọ̀rọ̀ náà tó lọ́wọ́ wọn wọ́n ní ìgbẹ̀gbẹ̀ láti sọ pé kí ní èsì àdúgbò tí wọ́n fẹ́ gbà. ṣùgbọ́n ní public school kò lè jẹ́ ẹ lọ́wọ́ àwọn tó ń sọ pé ẹ darí ìyẹn kí ẹ bá jẹ́ public school láìláì mo mọ̀ yẹn ní private school ni. so ìjọba ó fún wa ní adequate school ẹ̀wọ̀n àgbẹ̀dẹ ìwé ṣe tóbi tó public school ẹ̀yọ kan ṣe primary school kan ṣe la ní secondary school ẹ̀yọ kan ṣe la ní. ẹ máa bọ̀ ní kíláàsì wọn bẹ̀ ẹ́ mo yí ọmọ mi ìfẹ́ dárúkọ lórí rédíò èmi secondary school yẹn nínú láti láti bẹ̀rẹ̀ títí dé àkókò kan kí n tó gbé lẹ̀. so mo mọ àrídá àrí gbogbo ẹ̀wọ̀n yẹn àti primary àti secondary mo mọ̀ bàtà nítorí bá a lọ́mọ àwọn àgbẹ̀ ló náà sọ ní private school torí ẹ̀ láti kára láti kí ajé ní ìpínlẹ̀ public school tó wọlé. ẹ jọ kí bá ṣe gọ́ọ̀mẹ̀ntì òkú wa ní public school tó bọ̀ àti ẹ̀jú ti mọ́ dà fọwọ́ public schools. ẹ̀yin wà ẹ lọ́wọ́ secondary school tó wà ní nínú bíódì kanṣo náà ní àti junior àti senior ọjọ́ wa. so ẹ jọ ọ̀nà public school tí ò sí àti èyí ọmọ mi ń kéré ẹ lọ́wọ́ gbogbo àwọn ọmọ yẹn ọ̀rọ̀ mi nìyẹn ẹ ṣe gbogbo ẹ. ẹ ṣe gan sa ẹ wọ́n sọ̀rọ̀ wọn fà kò mú òkun rẹ̀ kò ní tán bí àgbà ní tán lórílẹ̀ lójú wòye tí wọ́n farabalẹ̀ tó lẹ́sẹ̀ bí wọ́n ṣe rò pé ṣe ẹ kó rí òun ni wọ́n ṣe sọ ṣáde gba pé. hello sir. hello. ẹ ṣe tẹ̀ tẹ́tí sí wa ní tùǹgbà. ẹ ṣe tẹ́tí sí wa ní tùǹgbà o bàbá tí. èyí àgbáyé. mo máa ń jẹ yín bàbá mi. wọn ní jí ibi lásán lọ́wọ́ náà. bámi ẹ̀ pọ̀. pàápàá tí láti jẹ̀bú ayé pé. pàápàá tí. bámi atẹ́pẹ́pẹ́ ńkọ́ olóyè Táíwò Ọ̀ṣọ́ ẹ bá a kí wọn o. a gbọ́ kẹ́rí ètò ẹni ká dá sí ọ̀rọ̀ táwọn ọmọdé ìwé yẹn ókè nígbà tó ń gbé ọmọ tí ò tí ì rìn tó ń lọ skul ẹja ọkọ tìbẹ̀ yẹn wo ná ọmọ tí ò tí ì rìn ó ń lọ skul ẹ̀ẹ́dì tó yẹ kọ́ ló tẹ̀ sí wá fásitì ọmọ tí ó rìn tó ṣe tó yẹ kó lọ ọmọ àti dání lọ ọmọ àti dání bọ̀ ni ó máa máa rákìrí inú kíláàsì lẹ́jọ́ kí ló fẹ́ lọ kọ́. crèche náà ń pè ní. crèche ni. ìgbà tó yẹ kí ó ti kéré tó ti kéré jù yẹn irú yẹn náà ń fà débi pé tó bá máa ti bí ìṣẹ́jú mélòó kan wá ló ti bẹ̀rẹ̀ skul nìyẹn wọ́n ti jù sí ibi primary àti ìṣẹ́jú kan wọ́n ló wà ní primary two láti bẹ̀rẹ̀ náà títí bẹ́ẹ̀ náà máa gbèbù lọ́bọ̀ àgbá ìyá náà ló gba bàbá ṣe sọ yìí kí kálukú ní sùúrù nǹkan tí bí tọ́lọ́ bára máa dé bẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹjọ́ torí ọlọ́run tá ló ń sanwó àwọn táàsì kéjọba ìpínlẹ̀ dàbí ìjọba àpapọ̀ ẹ tó bá ń sanwó oṣù wọn ṣe bá ń kó yàtọ̀ sáwọn nǹkan tó ń ṣe nígboro tó ń rí kí ìtọ́jọ́ fún tó ń ṣùgbẹ́ lára wọn ṣùgbọ́n owó àwọn tó ń sanwó wọn gbọ́ngbọ́n yẹn àwọn náà ni wọ́n máa lọ àwọn lọ ga wọn ní ìdíje kìíní ṣe jẹ́ lọ́dọ̀ tèmi nìyẹn o God bless Nigeria. ẹ ṣe gan bàbá tí ọpọlọ yín ò ní jọba lágbára Ọlọ́run ọba a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ nítorí pásíkò bá wa ṣọ̀rẹ́ mọ́ adúpẹ́dọ̀ gbogbo ẹ̀yin ìṣẹ̀dá alápọ̀nlé tẹ́ ti dá ṣètò lónìí ọpẹ́ pàtàkì lára àwọn olólùfẹ́ wa yẹn Comrade Ademola Jacobs wọ́n ní good morning my name is Comrade Ademola Jacobs federal government should pay the money comrade àwọn náà tún ní kí ìjọba àpapọ̀ ní kó sanwó yẹn ẹni bímọ ọ̀rọ̀ báyìí ní òpin o ṣèṣe lágbára o Alhaja Ọláyínká ààrẹ àṣẹjíṣẹ́ tìyín náà wọ́n sọ pé kò sẹ́ni méjì tí ó sanwó ju ìjọba àpapọ̀ náà lọ àdúpẹ́ àmọ́lóore amúnidára rí àtẹ̀ṣe oníkálukú ń pè lọ́tún wọ́n pè lọ́sì ẹ ṣé àdúpẹ́ àmọ́lóore àjọṣepọ̀ ò ní bàjẹ́ lọ́la Ọlọ́run ẹ má gbàgbé pé ní ọjọ́ 6 oṣù kọkànlá
ní àṣekágbá ètò ìsìnkú màmá àbókí olówe adé orí ìyá ẹlẹ́kọ̀ ìyẹn takamara alago méjì alago lágbára ọjọ́ kò láyọ̀ tó bá ti di ọjọ́ 13 oṣù kọkànlá bákan náà lágbára Ọlọ́run ọjọ́ kò láyọ̀ lágbára Ọlọ́run ó pè yín lọ́balọ́ba ẹ̀yin lóyè àbí lóyè ọ̀làdéládé ẹ̀yin ládéládé ẹni àpọ́nlé ni gbogbo yín ẹ̀yin olólùfẹ́ wa pátá ẹni àpọ́nlé ni gbogbo olólùfẹ́ wa pátá ní tòǹgbà o bẹ́ẹ̀ni ẹ ṣé àdúpẹ́ bẹ́ẹ̀ni gbogbo yín pátápátá ni ó pè àrí àtẹ̀jíṣẹ́ tí iná Adékúnlé Olúwaṣẹ́gun Sàṣẹ̀gẹ̀ àrí àtẹ̀jíṣẹ́ yín bàbá wa Reverend Julius ẹ ṣé gidigidi gan a ní láǹfààní láti gbé nípa ti ìnáwó ti tiwa tẹ́bàdé aṣọ́ṣì wà ní ọ̀dọ̀ ya Mistura Dúdúngbóyán iléeṣẹ́ àkàmọ́ra ẹ̀ṣẹ̀ ti béèrè àǹtí níkẹ́ tàbí Ghana boy wọ́n wà ń bẹ̀ aṣọ wà ń bẹ̀ tẹ́bàdé Dukadan Olangas ní Ìdíròkò aṣọ wà ń bẹ̀ bákan náà. bí o sì dé tún gbà àbẹ̀rẹ̀ ẹ bá ṣáà ti béèrè yèyé ìlágbára Ọlọ́run aṣọ wà ńlẹ̀ àwọn obìnrin tá a sọ̀rọ̀ pé mo fẹ́ gèlè mo lè já forí korí ẹ̀jẹ̀ àmọ̀ba ìfẹ́ ṣe gẹ́gẹ́ bá ṣe ń gbé aṣọ wa báyìí á dẹ̀ ṣe kí ni àgbàgèlè wa náà mọ̀ ẹ̀yin ọkùnrin àǹkárá yín àti fìlà ti ṣe kí ni o ó ti wà ńlẹ̀ ó sẹ̀ bọ́m gidigidi gan ni ó sẹ̀ lówó tí ò ga ni lára ni o ẹ ṣe ìfẹ́ tẹ ní sí 3,500 ní tẹ̀yìn ọkùnrin ẹ̀yin obìnrin tí nínú ọ̀ṣẹ́ kí ni ẹ wá rí mi àjọ máa yanjú ìyẹn ní àárín ara wa ẹ wo ẹ ká máa fèyí ṣe lọ yókù tún di lọ́la tẹ́ láǹfààní àti padà àwọn akẹlẹgbẹ́ wa lórí ètò ọ̀rọ̀ tó ń lọ ní ìkànnì iléeṣẹ́ rédíò Tùngbà lọ́lọ́kan-ò-jọ̀kan làwọn ètò wa ṣì ń tẹ̀síwájú lónìí ẹ̀ẹ́dá dúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ bọ́tìnì wa lónìí. wòlíì ayé wòlíì ayé àwọn kan wòlíì ayé àwọn kan ni ẹ̀yẹ Ọpẹ́yẹmí wòlíì láti wò ìwà àbásádọ̀ àwọn wòlíì láti wò Ọpẹ́yẹmí owó lábà MC Money òun ni ọlọ́wọ́ bọ́tọ̀ aláìnígbà tó jẹ́ kẹ́ máa rí àkókò èdè ni ẹ jẹ́ kẹ́ lè máa rí wa kétékété ní ojú ayélujára wa Sodiq Akínbólú ọmọ ẹgbẹ́ amẹ́lúṣà bí gbòǹgbò àkàlà àbàjọ ló bá tán ìmọ̀ pẹ́ jẹ́ ń lára ẹ̀yìn méjèèjì. akíkanjú ọmọ tó ń sùn sínú kọ̀ǹpútà. ok na ẹ̀mọ̀ pé ìdáwọ́ aṣọ nípa ọmọ ìgbéra pọ́nbélé lè mi ní fọwọ́ òsì báyìí mi ní fi júwe lé bàbá mi orúkọ tèmi ò tí ì yí padà. is it Ìgbéra this way too? Ìgbéra this way. Òkéné proper. local okay kí ni ṣe ti. Kogi state. Ọlọ́run ṣe mú ó yẹ dáhùn. ẹ wo ẹ wá dẹ́ni kejì mi lórúkọ tèmi ò yí padà yèyé Olúwaṣeun fún mi Ajíbọ́sẹ̀ lèmi ń jẹ́ queen àbíyọlóye rẹpẹtẹ lẹ́yìn tèmi fẹ́ràn kẹ́ máa pè mí ẹ láǹfààní láti kàn sí mi ẹ fàtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ lórí 08035183900 ẹ máa yáṣẹ́ o. simple mo ń rí àtẹ̀jíṣẹ́ yín o wà láǹfààní àti kàmọ́ni.